ó tún ti ṣẹlẹ̀ ṣẹ́yìn náà ti gbọ́ ọ̀gá olórin òǹkọrin fújì Akórèdé Babátúndé Òkúnọlá tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá ló ti ra bàálù ọkọ̀ òfurufú tuntun taládàáni tiẹ̀ gangan. Sule Alao Malaika tó jẹ́ gbajúgbajà nínú kákọrin fújì tó sì ń léwájú nínú àwọn tí wọ́n ń kọrin fújì nílẹ̀ wa Nàìjíríà ni wọ́n ní ó ti parọ́ bàǹtàbàǹtà nínú mọ́ṣáláṣí lọ́sàn-án Ramadana o. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Kí ni Màláíkà Adékúnlé wí? Irọ́ kí lọmọ mẹ̀kú pa nínú mọ́ṣáláṣí? Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú fọ́nrán yìí. Ìmíì tún ṣẹlẹ̀ lágboolé fújì. Ìdíríà ló máa forin ránṣẹ́ sí ọba orin Saheed Òṣùpá. Ẹ gbọ́ kí ló tún ṣẹlẹ̀ láàrin Ìdíríà Loma tó ń kọrin gẹ́gẹ́ bí Saheed Òṣùpá àti àwọn akẹgbẹ́ míì táwọn náà ń kọrin gẹ́gẹ́ bí ọba orin Saheed Òṣùpá. Gbogbo ẹ̀ ńlẹ́ gbọ́ dáadáa nínú fọ́nrán yìí. Ẹ mú kàlẹ́ towó, ẹ mú kàlẹ́ tọmọ, kẹ́ ẹ jẹ́ kájọ jẹ mọ̀kútù ìròyìn náà. Ẹ káàbọ̀ sórí ìkànnì Gist Entertainment TV, ìkànnì àwọn alálùbáríkà èèyàn ní tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ dákun o, ẹ máa bá mi kílíkì lórí subscribe button, ẹ like, kẹ́ share. ìròyìn kan òfégè ìròyìn ni o tó ń fẹ́ káàkiri orí afẹ́fẹ́ ni wọ́n ti ń gbé káàkiri wípé Saheed Òṣùpá Akórèdé Babátúndé Òkúnọlá tó jẹ́ gbajúgbajà òǹkọrin fújì nílẹ̀ wa Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé ni wọ́n pé ó ṣẹ̀ṣẹ̀ ra bàálù ọkọ̀ òfurufú tuntun taládàáni tó jẹ́ tiẹ̀ gangan. Àlàyé tí ó dàbí ìròyìn àìròtẹ́lẹ̀ tí ń tàn káàkiri orí afẹ́fẹ́ pé olórin fújì ìlú mọ̀ọ́ká Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ Saheed Òṣùpá ti darapọ̀ mọ́ àwọn tó ní ọkọ̀ òfurufú bàálù tiwọn nílùú Nàìjíríà. Bí ìròyìn náà ṣe ń fò káàkiri orí afẹ́fẹ́ ni wọ́n ń gbé pé ọkùnrin olórin fújì náà ló ti gun ọkọ̀ òfurufú rẹ̀ tuntun ṣáàrà yìí lọ sí ìlú UK. Àmọ́ ṣùgbọ́n ìwádìí tí ikọ̀ Gist Entertainment ṣe ló jẹ́ pé kò tí ì sí àìrídájú kankan tá a lè gbámú ní pàtó eléyìí tó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ náà òótọ́ ni o. Ẹ̀yin tèmi ẹ gbọ́, ṣé lóòótọ́ ni àbí irọ́ ńlá ni wípé Saheed Òṣùpá Akórèdé Mandétọ̀ ó ra ọkọ̀ bàálù tuntun tó jẹ́ tiẹ̀ torí wípé àwòrán fídíò tó ń rà bàgẹ̀bàgẹ̀ lórí ayélujára tó ń ṣe àfihàn bàálù aládàáni tí wọ́n sọ wípé Saheed Òṣùpá rà, eléyìí tí ọmọkùnrin olórin fújì náà tó wọnú ẹ̀ nínú àwòrán fídíò náà ló jẹ́ wípé eléyìí tí í ṣe fídíò tuntun, fídíò tó ti pẹ́ bí ọdún kan díẹ̀ sẹ́yìn ni. Àmọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ lọ́ba orin ló ṣẹ̀ṣẹ̀ ra bàálù tó ń fò lókè, ẹ máa drop comment yín sábẹ́ comment section fídíò yìí pẹ̀lú ẹ̀rí yín tó múnádóko dáadáa. Sule Alao Malaika ò sì bẹ̀rù Ọlọ́run. Sule Alao Adékúnlé Malaika ló ti búra fọlọ́run ṣẹ̀rí tó sì tẹ́lẹ̀lá wípé láti ọdún gbọ̀n tóun ti ń kọrin fújì tòun òun ò fi ọtí kan ẹnu òun rí o, àbí kóun wá mú sìgá kóun wá ṣáná sí pàrà kóun fi sẹ́nu, ó ní ò ṣẹlẹ̀ rí dèèpo pé òun ò wá mugbó àbí ká máa wá fa kùkú yètù, ó ní ò ṣẹlẹ̀ sóun rí o. Ó ní kódà gbogbo àwọn ọmọlẹ́yìn òun pátápátá ni wọ́n sì mọ̀ sí wípé ọ̀gá àwọn kì í ṣeré bẹ́ẹ̀, kódà èyí tí ń bá ń fa kùkúyè gan nínú wọn, wọ́n máa fẹ́ ṣe lẹ́yìn òun ni, wọn kì í fẹ́ kóun ó mọ̀ sí nítorí pé wọ́n mọ̀ pé òun ò nífẹ̀ẹ́ sí rárá àti rárá ni. Oníṣẹ́ rí àwọn band boys òun bíi 60 ni wọ́n ń bẹ lẹ́yìn òun tóun wá já síwájú, tóun ń fi ìkanràn kan, tóun ń dà nǹkan gọ̀ọ̀rọ̀gọ̀ sọ́hun. Ó ní kílẹ̀ rò pé gbogbo wọn yóò máa ṣe. Sulaiman Alao Malaika Adékúnlé Ìmẹ̀kú Aláàjì Kíbúlà Fújì òun ló sọ̀rọ̀ yìí nínú mọ́ṣáláṣí Sheikh Jamiu Àmì Ọlọ́run ló ti sọ̀rọ̀ náà gbangba làwọn èèyàn bá ní Alao Malaika ó sì rẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀, má fi nù wá, àwa náà mọ̀ ọ́ jẹ. Làwọn míì bá ní ẹ dákun ná, nígbà wo ni Sule Alao Malaika wá di múlẹ̀ lámbà. Ẹ wò ó, ẹ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. Ajá àjọgbọ́n tí Ìmẹ̀kú Aláàjì tó wí. Fẹ́nu mi kún mi ò mú ọtí rí o, wàláyé ẹ̀sán tó bí rọ́bìlì káàbà
mi ò fi ṣe báyìí gbé pé sìgá ni mo fẹ́ mu ni o àbí nǹkan mi reason tí mo fi sọ ni pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kò ṣàgbára ẹ̀mí o ṣe rí mo mọ̀ pé tí n bá ń ṣe tí n bá mi lè máa ṣe mo ní about 60 band member èèyàn bíi 60 ló tẹ̀lé mi tí wọ́n bá láwọn ò fẹ́ ṣe rárá màá yìí níbi 40 tó mọ̀ máa ṣe nítorí pé mò ń ṣe bí mi ò ṣe wá ṣe yìí màá fẹ́ lè sọ pé ẹni tó bá ń ṣe inú wọn ò fẹ́ jẹ́ kí n rí òun wọn ò fẹ́ kí n rá wọn torí wọ́n rò pé mi ì ṣe yẹn èmi náà ní fẹ́ràn ẹ̀ torí ẹ̀ tó bá ti ń ṣe tọ́lọ́run rí ẹ jẹ́ kí àwọn èèyàn náà ṣe kí ni yẹn máa rí ẹ. Alhaji wa Malaika ẹ káàbọ̀ síbí o mọ́sálásí wa lẹ Ọlọ́run kádàrá pé kẹ́ ẹ dé lónìí alhamdulilah níbi tí ó di mọ́sálásí tọ́lọ́run kọ́ fámi Ọlọ́run yìí kọ́lọ́run wọn kọ́ kankan síbí rí tẹ́lẹ̀ tá a bá pé à ń gba ara wa wo Virgin Land ni kí bí yòó tó di mọ́sálásí wọ́n. ẹ wá dákun ná gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá Olúfimọ Mátàgbàmọlẹ̀ ẹ dákun ìbéèrè kan ní jáwọ́ tasẹ̀ nínú mi nínú gbogbo àwọn ọmọ tí wọ́n ń kọrin bíi Saheed Òṣùpá àbí kí n pé nínú gbogbo àwọn ògo olórin fújì tuntun tí wọ́n ṣẹ̀ ń súyọ àwọn upcoming fuji artist tí wọ́n sì ń kọrin gẹ́gẹ́ bíi Saheed Òṣùpá èwo nínú wọn la tún lè fi wé ọba orin Òṣùpá nínú ká gbólóhùn bí ọ̀jẹ̀ nínú ká nígboyà ká gbé orin kalẹ̀ kó sì dùn mọ̀rànyìn ìkan rèé nínú àwọn ọmọ Òṣùpá tó ń kọrin gẹ́gẹ́ bí Òṣùpá Ndiri Aloma ó gbólóhùn káká bí ọba orin Òṣùpá ni ẹ wo omi ẹ̀kọ́ náà ni ẹ gbà yẹ̀ wò. ọdún létí bí ó kì í so ní lára kò sẹ́ni tí ó lè wá o èmi nìkan kọ́ lọ́mọ ọba orin máa bá ṣe wà sí ẹ̀yẹ sáà máa wòran ẹjẹ́ máa fi wá fáyé kó lè fún wa níwúrí tó bá dọ̀dọ̀ èdè níbẹ̀lẹ̀ ò tí mọ̀ wípé òsàtánṣẹ́ fún yóò ṣe fi wé ìtàbáláyé èmi àkúnlẹ̀ bọ̀ ọba òsàrè o torí gbà tó dé là ń lò yìí o ìgbà tó dé là ń lò yìí o ẹjẹ́ àfaranù gba pẹ́ làwọn tó ń lò gbà lọ́wọ́ ká má fẹnu ọ̀tẹ̀ bàgbà fónígbà yìí jẹ́ kó má rọ̀ di ọ̀la kígbà tó jùgbà yìí dé sílé ayé wa káwọn tànà má dìjogún ẹjẹ́ àfi èní pété ọ̀la fún ìgbà wa tó rẹ́ nìkan ò mọ̀ ilẹ̀ tó máa mọ́ ọ̀la wa. Òṣùpá mọ̀ tó ń ṣe. ṣẹ̀fẹ̀ yìí náà ti rí nǹkan bó o ló ti rí létí yín àmọ́ pátákó ó ṣọ̀gá páálí ọlọ́run làgbà fà fáìlì sì yàtọ̀ sí fàlì gédéǹgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Gist Entertainment ni wọ́n ń pè bí ẹ má ṣe méní ṣe méjì ẹ máa bá mi kílíkì lórí subscribe button kẹ́ ẹ̀ láìkẹ́ kẹ́ ẹ̀ share ẹ ṣé bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa ẹ ní rẹ́hùn gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ ọlọ́run.